tó fẹ́ sílé yẹn máa wo ọba rò pé lọ jalè ẹlẹ́kejì ní it should be about 10 to 15 million, but you couldn't afford it. So what stupid money do you think you have? Ìwọ ló máa kọ́kọ́ lówó láyé mi. Àbò fẹ́ kí gbogbo owó orí burúkú tó lò ní kó pòórá mọ́ ẹ lójú, kó má rí nǹkan kan lọ, kó má rí pépà ńlẹ̀, kó má pè lówó. Ó ní ṣí ọ̀pọ̀lọpọ̀ oríire. Lizzy Anjorin, ó kò ní bẹ́ńṣọ́ fún ẹ. Ó ṣí èrè ni. Ẹ má gbà mí lọ́wọ́ lórí burúkú tó lọ fowó fọ́kọ. I've not heard this. Mi ò sì gbọ́ nínú ìtàn rí pé ọkùnrin máa ń kó wálé obìnrin. Olórí burúkú ìwọ abẹ́ ẹ̀ ló wà, kò lè kúrò lábẹ́ ẹ̀, àbó ṣí èrè ni. Wọ́n bá mi ṣépè fún àwọn tó ní ẹni, kò fẹ́ dá fún ẹni. Ìwọ tó sọ pé olówó ò lè gba all. So owó orí burúkú ló ní. A ṣí èrè. Any small thing, ó máa ní kinní kan ṣe kinní kan. Gbogbo owó orí burúkú tó ní tó lè parẹ́ mọ́ ẹ lójú in split seconds. Are you stupid? Are you mad? Ìwọ àti ta ni? Ṣé tó pé mo ti dákẹ́ mo ti wẹ̀ láti jọjọ. Ṣé kò fẹ́ dá fún ẹni? Ìwọ tó ṣe wedding pẹ̀lú owó lápò, torí ẹ̀ ló ṣe lè gba all, ló sọ pé ó ṣe wedding gidi. Ó ṣe lórí burúkú ni ẹni. Wedding àwọn albanjiri, ẹ kó plastic chair white síta. Ẹ wọ wedding gown 25. Ọkọ yẹn náà wọ aṣọ pẹ́rú 15. Gbogbo nǹkan tẹ́ fi ṣe wedding yìí kò tó 10,000. Lórí burúkú làwọn tó ní Lizzy ni. Ọlọ́run fẹ́ pa ẹ fún mi ṣá. Ẹ máa gbà mí lọ́wọ́ lórí burúkú àṣìírò olówó ogbó tó ń ṣílẹ̀kùn fólè. Àrìndì. O ti ṣẹ́ èpè ti gbọ́. Sórí gbogbo èpè tó ṣẹ́ yẹn, ó máa padà sí ìrankíran ẹ̀, ìrandíran ẹ̀, ó máa padà sí orí wọn. Ṣó ń gbọ́ mi? Olórí burúkú. Bí o ní kankan bẹ́ẹ̀ sọ, mo kò fẹ́ wá sọ fún ẹ pé gbogbo èpè tí o ṣẹ́ sí èmi, ó máa padà sí ẹ. Ṣó ń gbọ́? Àwọn wedding àwọn almanjiri. Kò sẹ́ni tó rate ẹ lórí internet now. You're very stupid. Her husband has never come for you. Did my mother ever come for her? Are you mad? Ronnie kò fẹ́ dá fún wọn gan tó type ni. Kò fẹ́ dá fún wọn tó type ni. Did my mother come for her? So why mentioning my mother's name? Ronnie too slick. Are you stupid? A husband that can't hold his wife. Who is that? Are you mad? Orí ẹlẹ́pẹ̀lẹ́pẹ̀ lọ back to sender ni. Ẹ ti ṣe ti pẹ́. Gbogbo ìtẹ́ ìṣe ní kọ̀kọ̀. Ọlọ́run ti expose gbogbo yín. Bẹ̀rẹ̀ ṣe ń fi ògùn jagun, mo ń fi àdúrà jagun back to sender. Lizzy Anjorin. You are stupid. Ó ṣí èrè ni àwọn ọmọ ló bẹ̀ ṣò. Ṣé o pé mi jọ pín mọ̀dà tí ò dá ẹlò ẹjọ́ ń ṣe court. Èmi ò ráyè ẹjọ́ o, mi ò ní lọ́yà. Mi ò ráyè ẹjọ́, mi ò ní lọ́yà. Tó bá bí ìyá lájà èrè. Ọmọ ẹ máa fi wẹ̀ pé ọmọ ege ni mi, táùtù gidi ni mi, torí pé mo ti sá láti posh. Kọ́ bá èmi àti ẹ̀ kọ́ bá mú date. Màá lù ẹ́ bí ọmọ eke. Wo. Ṣé wèrè tó gbé sílé? Abolórí burúkú ni ẹ ní Lizzy Anjorin. You have issues with me. Face me, leave my mother out of it. Orí burúkú ẹ ti pọ̀ jù. Orí òṣì ẹ ti pọ̀ jù lórí internet. Ó ti pọ̀ jù. Tí bá gbá ẹ mú, wọ́n rò pé trailer ló kọlù ẹni. Ìwọ olórí burúkú máa ń ṣàǹfààní yìí. Olórí burúkú. Àṣìírò olówó gbogbo owó tó ní kò yọ lára ẹ torí ó ti fi ṣògùn tán. Gbogbo owó tó claim tó ní kò yọ. Tó bá lọ ó máa sùn lé ológun kejì kó lè bàjẹ́. Ó ṣe you are a broad daylight witch, my darling. You are a witch. Ó gbọ́ pé àjẹ́ ọmọ mi wọ́n máa ń sápamọ́ ṣe àjẹ́ wọn ni, ṣùgbọ́n ìwọ ó gbé wá sí gbangba pé ó ní ṣá nǹkan tó jàjẹ́. Wọ́n kú sọ pé ò níyà torí ẹ̀ ló ṣe mọ ìyà. Tó bá jẹ́ oníyà ni ó máa mọ ìyà oníyà. Mi ò bú ẹ rí. Ibi tí ọ̀rọ̀ èmi àti ẹ ti bẹ̀rẹ̀ tó lọ parọ́ mọ́ mi ńgbà kan ni. Pé ni mo sọ nǹkan báyìí fún ẹ, and I came into your DM and I told you, why would you lie about me like this? Ọjà olórí burúkú wo ló ń ta Lizzy Anjorin? Ta ló ń wọṣọ warriors kò ní dáa fún yín? Àti ẹ̀yin àti àwọn olórí burúkú tẹ́ pé warrior president. My prayer shall be answered, jàre. Gbogbo ẹ̀yin àti àwọn warriors yẹn máa wọgbó lọ ni. Ṣé ẹ ṣí èrè ṣá? Ẹ̀yin olórí burúkú ẹ máa bá àgbàlagbà jà. Ẹ tún máa bá kókó jà. Ọmọ tí wọ́n ti bí kò tí ò ti pé 2 months. Àwọn olóṣì ni yìí ni ṣé ní family ọmọ family ìyá ìdá. Àwọn wèrè wo ni family Lizzy Anjorin? Mo ṣọ́pọ̀ àwọn family ẹ̀gbọ́n wọn lè jáde síta wá sọ pé mo tọ́ ọmọ wọn, you're a disgrace to your family, ma'am. Àwọn wèrè wo ló mọ̀ yín? Àwọn ìran yín dà. 5,500 tán fún ẹ̀yin warriors. Àwọn warriors sọnù. Olóṣì.
past tense. Ṣé o pé mo bẹ̀rù ẹ ni mo kàn respect ẹ ni o mi ò bẹ̀rù ẹ o torí tí bá gba ẹ mo máa pa ẹ máa wo oh fucking hell tí bá dì ẹ mú mo máa lù ẹ bí àlọ máa nà ẹ bí ọmọ kékeré ni o ti pa gbogbo family ẹ jẹ o níran àwọn bí tó ti ṣàn wá ṣé o ṣì èrè ni Lizzy Warriors only 5k monthly you just wanted a fan base by all means ó wá kó wèrè mo èrò èmi ń lo ẹ fún Lizzy kò ní dá fún Lizzy ẹ tani mo ń lo ẹ fún Wizzy mo ní Wizzy olóṣì ò níran kò ní dá fún respect tó bá bí eré ṣòbó títí sá lọ sí Àbújá yá sí mi lẹ́sẹ̀ Àbújá ó yá sí mi lẹ́sẹ̀ Àbújá yẹn gangan máa ti lù ẹ́ bí olè ọmọ àròpọ̀ lọ jalè lẹ́lẹ́kejì ní Ìdúmọ̀tà ni máa lù ẹ̀ bẹ́ẹ̀ ni máa kú ó ṣí eré ni. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Nkechi Blessing tí ó sọ nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ bí ó ṣe sọ wípé òun ṣe lu Lizzy Anjorin ní àlùbàrà tó ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. Irọ́ ti bá ọ̀tá ẹ̀ jẹ́ you lie a lot